ènìyàn lẹ́ni ni ènìyàn lẹ́tìkẹ́ lẹ́ni ọ̀rọ̀ tá a gbé wá lẹ́ni wúmọ̀ alákàrà torí ẹ̀ náà mo ṣe tún padà wá bọ̀ mò ń bọ̀ wá ná kakọ́ fi kíní wọlé. Òṣàdé bẹ́ẹ̀ni ọmọ ẹkùn náà dà ọmọ ẹkùn náà rè àdáda ọmọ tó ti dá wíláwí bàbá mi lọ ẹ̀bà mi ní ẹ̀ṣá gbóhùn ẹ̀rín Sunday Kowa owó obìnrin bẹ́ẹ̀ni owó obìnrin o ẹ̀bà mi ní ẹ̀ṣá gbóhùn ẹ̀rín ọmọdé ẹ̀wọ̀n tẹ̀rí ẹ̀wọ̀n kọjá kéré mi. Nìkan kì í ṣẹ̀ṣẹ̀ rà kó ṣe bá ti rí oyè àgbo ọmọkùn tó fi torí ọmọkùn tó fi tìlù nínú àwọn tó rí ṣàdá ní Sunday Kowa akọni ọmọ ìsàlẹ̀ jẹ́ńdọ̀bà jẹ́ni máa jà sọ́lá ní kó pàjẹ́gun jẹ́rán apátápàrà òṣà tó para ẹ̀ lájú bá ó kọjá ọkùnrin ẹ máa gbọ́ wìnrìnwìnrì lálẹ́ yìí bẹ́ẹ̀ ni ó kọjá ọkùnrin mẹ́ta olóyè ọmọ Adéyẹmọ Ìgbòho ó ṣe ń fi kan kún ọ lójú ló ń fi kan kún ọ lẹ́nu ọ̀kan tó kù ló fi ń kún ọ lọ́nà fún oníhùn ọmọ aládìgún oníhùn ọmọ Adéyẹmọ ẹ̀yìn ọmọ orí adé ọmọ kẹláwẹ̀ ọmọ òkúta mẹ́ta ó lè ṣe lójúde ọba bẹ́ẹ̀ni ọ̀pọ̀ kọ́ mi lẹ́sẹ̀ lálọ́ ọ̀pọ̀ sì kọ́ mi lẹ́sẹ̀ lábọ̀ ẹ̀kẹta nígbà tí mi ò mọ̀ ní ni mo wà lálàdé àdínkùn mo ní mo mórí adé lọ́mọ láṣẹ bí orí adé ọmọ aládé ṣẹ̀ṣẹ̀ fún ẹ̀yin lòrò olúwàgúnyàn tó kún bọ̀ àpò òòṣà ọmọládé ládé ọjọ́ tára fi hàn dáadé àṣẹyẹ gbọ̀ngàn ṣèbádé aládìkún làgbà wọn láàfin tí bàbá dẹ̀ fi ń ṣọba ọmọdé ẹmọ ọmọ aládé ọmọ ọba ẹ̀bà mẹ́rin ẹ̀ṣọ́ gbóhùn ẹ̀rín ni Sunday Kowa owó obìnrin ẹ̀bà mẹ́rin ẹ̀ṣọ́ gbóhùn ẹ̀rín jẹ́ kí wọ́n mọ̀ ọmọdé ẹmọ tẹ̀rí ẹ̀wọ̀n kọjá kéré mi nǹkan kì í ṣẹ̀ṣẹ̀ àgò ẹ bá ti rí oyè àgò ọmọkùn tó fi torí ọmọkùn tó fi tìlù nínú àwọn tó rí ṣàdá ní Ìgbòho ọmọ Adéyẹmọ akọ́ni ogun ìsàlẹ̀ jẹ́ńdọ̀bà kan ẹ̀rí kó lajú aṣọ náà. ó tọrọ ẹ̀rí pé kọjá bẹ́ẹ̀ Ìgbòho ọmọ aládìkún àwọn ọlọ́tẹ̀ mú kí bàbá mi Abíọ́dún mo kí yín lọ́pọ̀lọpọ̀ ẹ káàbọ̀ sáàrin wa òòṣà náà ni òòṣà ńlá ẹkùn ọkọ Fúlàní òun náà ni torí ọ̀rọ̀ wúmọ̀ àlákàlà ṣe wá á dẹ̀ jẹun níwọ̀n ní ọ̀rọ̀ lálẹ́ yìí mò ń bọ̀. ó kọ́ àlọ́gbọ́n ojú ayé òòrè bó ṣe ń fi kan kún ọ lójú ó ń fi kan kún ọ lẹ́nu ọ̀kan tó kù ló fi ń kún ọ lọ́nà fún oníhùn ọmọ aládìgún oníhùn pẹ̀lú àṣẹ Ọlọ́run pẹ̀lú parí. ẹbẹ́ yìí lọmọ orí adé ọmọ kẹláwẹ̀ ọmọ àràká lọ gbé àga kó lọ dùkú wà á gbọ́ ọ̀rọ̀ lálẹ́ yìí. ọ̀pọ̀ kọ́ mi lẹ́sẹ̀ lálọ́ ọ̀pọ̀ sì kọ́ mi lẹ́sẹ̀ lábọ̀ ẹ̀kẹta nígbà tí mi ò mọ̀ ní ni mo wà lálàdé àdínkùn mo ní mo mórí adé lọ́mọ láṣẹ bí orí adé ọmọ aládé ṣẹ̀ṣẹ̀ fún ẹ̀yin lòrò olúwàgúnyàn tó kún bọ̀ àpò òòṣà ọmọ aládé ọjọ́ tára fi hàn dáadé àṣẹyẹ gbọ̀ngàn ṣèbádé aládìkún làgbà wọn láàfin tí bàbá dẹ̀ fi ń ṣọba ọmọdé ọmọ aládé ẹ káàbọ̀ ẹ̀yin ọ̀gá mi ẹ̀bà mi Sunday Kowa owó obìnrin ẹ̀bà mi rí ẹ̀ṣẹ̀ gbóhùn ẹ̀rín ọmọdé ẹ̀mọ tẹ̀yìn ẹ̀wọ̀n kọjá kéré mi.
yé nǹkan kì í. bẹ́ẹ̀ ni ọmọ Adéyẹmọ Ìgbòho ṣá ó kọjá kèrèmí ó kọjá ọ̀rọ̀ torí gbogbo wa lè ní mo fẹ́ ká pè wọlé torí kì í ṣe pé bóyá kíkò kankan wà dandan tá a fẹ́ lò ní alẹ́ yìí mo kí yín lọ́pọ̀lọpọ̀ torí tá a fẹ́ bá wa ó máa la ká ọ̀rọ̀ ẹ̀ máa plé ẹ̀ torí pé ó ti fẹnu já wáyà ó ti fẹnu kọ torí làákàì tí ò ní a máa jẹ́ kó mọ̀ pé nǹkan tó sọ ọ̀rọ̀ àgọ̀ ni tí ò mọ̀ á dẹ̀ mọ̀ pé ajá àwọn aráabí ni ẹ̀gbọ́ ibi tán bá ti ń jẹ́ ló mọ̀ ó fẹ́ ká pa ìtàn mo sọ fún yín pé tá a bá ní ká tọwọ́ bọ̀ á wá ìtàn ẹ̀ á wá ìrìn ẹ̀ á wá jáde torí ẹ̀ ń àràká tó o bá sọ́ra tó o bá fẹ́ parẹ́ máa yé ọ̀rá dákẹ́ bó ṣe wà ó gbọ́ mi yé torí mídíà tó fẹ́ kọlù blọ́gà nìyẹn ó gbọ́ ó ní oríṣiríṣi nǹkan tó lè kọlù bẹ́ẹ̀ ni ó ní oríṣiríṣi nǹkan tó lè dá sí ó wá ń ṣẹnu yàkà ó ń ṣẹnu játijàti fún sísí Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho ṣá ó ń sọ ọ̀rọ̀ oríṣiríṣi torí pé n tí mo gbé wá lọ́sàn-án yẹn ó yàtọ̀ sí n tí ó bá wá ní alẹ́ yìí torí tiẹ̀ ni mo ṣe fẹ́ sọ ọ̀rọ̀ mo kàn ra rè láàárọ̀ yẹn ni kó o lọ ronú dáadáa kó o ṣe làákàì níbi tó bá ti ṣe làákàì ó ti yí ẹ torí tó ṣe tó bọ́ láti ibìkan bọ́ síbìkan bọ́ síbìkan tó rí ibi jòkó sí kó tó di pé o há síbi tó o há sí. ìbẹ́tà kó o lọ jòkó jẹ́ kó o má lọ tẹ́ kó o má lọ ṣe ọ̀rọ̀ ẹnu kó o má padà di ẹni tó ò ní jẹ́ kankan mọ́nú ayé gbogbo ẹni tó forí gbárí pẹ̀lú ọmọ Adéyẹmọ irú wọn dà ìbẹ́tà kó o mọ tó ń ṣe àwa bá a ṣe fẹ́ filẹ̀ bẹ́ẹ̀ torí tó fẹ́ ṣe kan tó lè mú ẹ padà àbí kí ló fẹ́ ṣe nínú ayé ò jẹ́ kankan mọ́ ó gbọ́ tó bá yẹ pé yàwó àfa gidi ní àbíbi tó lọ há sí lẹ́nìí tó jẹ́ pé ọ̀gbẹ́ni ò ní bọ́ sórí mídíà kó ló fẹ́ ṣe program ṣe ìyàwó àfa gidi tó rí pé ó máa bọ́ sórí program ń àràkà kó o fẹ́ ṣe ìyàwó àfa gidi ò lẹ́tọ̀ọ́ sí pé ó ń bọ́ sórí program mo mọ̀ pàápàá àfọ́ olóríire ni bọ̀ torí pé bóyá o lẹ́nu àbí bóyá o ní tẹríba fún ẹni tó wà pẹ̀lú ẹ̀ bóyá òun ló ṣe ń sọ ọ̀rọ̀ ní mídíà tó bá lọ ṣe ìwádìí ẹ̀ ǹjẹ́ só lẹ́tọ̀ọ́ sí súnà láti jẹ́ pé àbí ẹ̀sìn Islam láti jẹ́ wípé program tó ń ṣe yẹn ó lẹ́tọ̀ọ́ sí ẹ kó máa ṣe tó wá ń dá sí tí ó kùn ẹ́ ìwọ tó ló fẹ́ àfa kan tó wọn ló hámọ́nsì ìbẹ́tà kó o sọ́ra ẹ kò yẹ ta sọ́rọ̀ sí Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho ṣá kó bá rí pé o tẹ́ òmùdé gbórin yìí wá fún ẹ má lọ bá àforígbárí torí gbogbo tó ń sọ àbí nǹkankan òun wò bó ṣe ń kàwé ó yà yín lẹ́nu olódò lẹ pé ẹlẹ́ni tí ó mọ̀ kọ́kọ́ ó yà yín lẹ́nu àbí ẹni tí ẹ ti fojú tẹ́ ti fi ẹnu bàjẹ́ ó ti yà yín lẹ́nu báyìí ẹni tí ẹ ti fẹnu rú jágbajàgba ó ti wá yà yín lẹ́nu báyìí ẹnu tó jẹ́ pé ẹ ti fi bú ìgbín yín ó ti yà yín lẹ́nu bó ṣe ka ìwé náà ẹ sọ pé kò lọ́léèwé kò mọ̀ kankan kò ní kíní kankan gbogbo tó wá kà tó fi gbéwèé jáde tó yẹ pé ó ka lẹ́tà yẹn lójú yín ó sú yín kò yé yín rárá ni tó bá yé yín mo kí Mr. Abamdele kò yé yín rárá kò yé yín ni tó bá yẹ pé ó yé yín ni ẹ máa mọ̀ pé ìwé tí Ìgbòho ṣá mọ̀ ẹ mọ̀ o mo kí yín mọ̀ mi àrájá ìkẹ́ mo kí yín lọ́pọ̀lọpọ̀ ìwọ wá ń sọ játijàti ọ̀rọ̀ sólóyè oníkòwò ló ń ka ìwé ọkàn wò àánú ẹ̀ kàn ń ṣe nígbà tó ń ka nǹkan àánú ẹ̀ ń ṣé kò mọ̀wé jù ẹ lọ ni kí ló mọ̀ ìwọ tó yẹ pé ilé ọkọ ọ̀kan ẹ̀rín ló wà tó yẹ pé láti ibìkan bọ́ síbì kan ni kí ló kún ẹ nínú ọ̀rọ̀ tó ń dá sí bóde bólóṣèlú lọ máa bá lọ kí ló wá kún ẹ pẹ̀lú ọ̀rọ̀ tá a gbé dání kí ni tó kún ẹ pẹ̀lú ẹ̀ tó ipò máa ta sí olóyè sí Sunday Igboho ọmọ Adéyẹmọ àbó máa ta sí bàbá Akíntóyè ó láwọn èèyàn dóde nígbà tó máa jáde ò báwọn èèyàn máa kó gbogbo Nàìjíríà máa jáde yóò ó yẹ kó lọ rú wọn jáde kó lọ kó wọn látàbújá ni bó ṣe jáde yẹn ilẹ̀ mìtìtì kó jáde gbogbo ayé mọ̀ pé Ìgbòho jáde ìwọ tó wá ń ṣe ìlara tó máa pa ẹ́ dànù ìlara tó máa pa ẹ́ dànù ni ó ronú lé lórí ó bẹ̀ sí sọ jágbajàgbá rédèrèdè lé lórí máa play ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ fún yín lẹ́nìí máa ọ̀rọ̀ play fún yín níbi ọ̀rọ̀ tó ṣe ẹjọ́ ẹ jẹ́ kó fi bàbá mi kí n play orin bàbá mi náà kí n play orin Àgágà. Ṣẹ̀ṣẹ̀ àgò ṣá ẹ bá ti rí oyè àgò ṣá ọmọkùn tó fi torí ọmọkùn tó fi tìlù nínú àwọn tó ìṣàdá ní Sunday Igboho ṣá nínú àwọn tó ìṣàdá ní Sunday Igboho ṣá
àdá ẹ̀ ó lajú aṣọ náà ó kọ́ àlọ́ tán. Ó lajú aṣọ náà o abẹ́ẹ̀ lójú wa dìde. Yorùbá ń sùn lọ lójú wa dìde. Ṣẹ̀wárí pé akọni ni òòṣà ọmọ ni lídà gidi ni lóyè àwọn olójúmọ́ kí. Mo tún kí ẹ délé òdélé 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 àdìgún. Bẹ́ẹ̀ni lọ́mọ àwọn ọmọ ju ẹ̀ka. Bẹ́ẹ̀ni lọ́mọ ẹ̀yin ni ọmọ àwò mọ́jú. Olóko dànù kò lè ṣàgẹ̀mọ́. Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ni lọ́mọ yìí gbìngbìn. Bẹ́ẹ̀ni yìí gbìngbìn. Àbòkù yìí gbìngbìn. Lájà. Bàbá mi ló pe bàrà bí ẹni tí ò lálàjà. Eégún bẹ nílé ọmọdé ẹ mọ́. Bẹ́ẹ̀ni. Ibẹ̀ lè kàn ọmọ sọ kẹfà fẹ́. Kò lè yé wọn. Ẹ ṣàǹgbóhùn. Bí ẹ bá mi rí ẹ gbóhùn erin ni. Oúnjẹ kò ṣà ohun òbí. Ohun òbí erin ni. Mi rí ẹ gbóhùn erin. Ọmọdé ẹ mọ tẹ̀rí ẹ ó kọjá kéré. Bẹ́ẹ̀ ló kọjá kéré mi. Nìkan kì í ṣẹ̀ṣẹ̀ ràkó. Òòṣà. Bá ti rí ó yẹ ràkó. Òòṣà. Mẹ́kùn tó fi torí. Òòṣà. Mẹ́kùn tó fi tìrù. Òòṣà. Nínú àwọn òrìṣà dání Sunday Ìgbòho. Bẹ́ẹ̀ ni inú àwọn tó rí sàdá ní Ìgbòho Òòṣà ọmọ Adéyẹmọ bẹ́ẹ̀ ni Aládìkún mo kí wọn lọ́pọ̀lọpọ̀ yín tá à ń sọ yìí ní tó ṣe kókó fún wa ni torí ẹ̀ mo ti sọ pé ọ̀rọ̀ Umu Alaka lálẹ́ yìí náà ni màá gbé jáde níwọ̀nba àsìkò tí mo ní bẹ́ẹ̀ ni mo kí Mr. Ọlárẹ̀wájú mo kí yín lọ́pọ̀lọpọ̀ mo kí yín ẹ kú ọjọ́ mẹ́ta nínú àwọn ọ̀rọ̀ yìí ó kú ònú ọ̀rọ̀ tó jẹ́ pé ó wá máa sẹ́nu jàkàjàkà ẹnu rádaràdá wọn máa sọ òun náà wò pé mo ló kù fóun tó fi máa jáde. bẹ́ẹ̀ ni kí ọlọ́run ọba baláàánú kó ṣàánú fún wa so ẹ jẹ́ n play ọ̀rọ̀ ẹ̀ ká bẹ́ẹ̀ láti tó ti bẹ̀rẹ̀. Ẹ̀rí pa mí nígbà tí mo rí speech tó kà bí mo ṣe rí. ṣé ẹ gbọ́ Umu Alaka nìyẹn o kẹ́ ẹ má bá mi dé torí ẹ máa pè wọlé lálẹ́ yìí ẹ máa sọ opinion ti yín ẹ gbọ́ ẹ sọ opinion yín pẹ̀lú tó sọ wọn kálukú aṣọ títí ẹ máa bá mi ká lọ. speech tó kà tó àdírẹ́sì àwọn èèyàn mo ní wọ́n ti tan máa yí pé gbogbo èèyàn ló ń dúró dé pé gbogbo Nàìjíríà ló ń dúró dé. àwọn ọ̀dàlẹ̀. òun náà ti bìlífù wípé gbogbo ìlú gbogbo Nàìjíríà ló máa jubilate. Look at what happened. òun gan wá rí realize pé speech tóun tiẹ̀ ṣe kò tiẹ̀ sẹ́ni tó ń dúró dé o kò tiẹ̀ sẹ́ni tó. ṣé ẹ gbọ́ ọ̀rọ̀ rádaràda tó sọ ẹ gbọ́ ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu wèrè àṣìírè kíní kan tó rí gbágungbàgun yẹn ẹ gbọ́ ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu ẹ̀ eléyìí sọ jágbajàgba lẹ́nu ẹ̀ ẹ̀rín pa ẹ́ ó sínú àwọn ẹni táyé mọ̀ ó níyì tó ibù ò níyì tó yàwó ẹ̀ àwọn ẹni tí wọ́n lọ sí Àbújá tí wọ́n bọ̀ gan ò níyì tó wọn ta ló mọ̀ ẹ́ rí nínú ayé ìwọ máa wá sọ̀rọ̀ ta ni wọ́ wo mò ń bọ̀ ọ̀rọ̀ ẹ kù. ó ní tòun ò mọ̀ ayé ti move on bí Nàìjíríà ṣe máa dá la dúró dé wá tó bá. ẹ wo wèrè àgọ̀ ó sọ pé bí Nàìjíríà ti máa ṣe kí ni o bó ṣe máa dá làwọn ń dúró dé má jẹ́ parọ́ fún ẹ súlẹ̀ gbìrà nígbà tí àwa gbọ́njú àwa ṣe máa jù ẹ lọ gan tí àwa gbọ́njú nígbà yẹn náà ti sọ pé nǹkan lè bẹ́ẹ̀ náà sọ pé nǹkan ò lè àbí nǹkan ò rọgbọ Nàìjíríà máa dá ó máa dá náà la wà nígbà yẹn lọ́hùn tí wọ́n pariwo pé nǹkan wọn ìgbà yẹn náà máa ń kọrin lọ́dọ̀ wa bí wọ́n sọ pé láyé alágbádá à ń jẹ yẹn láyé èdè àgbọn à ń jẹka láyé Babangida à ń jèkó oṣù ọ̀rọ̀ tí mo fẹ́ kó o mọ̀ yìí pé láti etí sílèmí sọ látàyé ológun gan nǹkan tó yẹ kó ń le nígbà yẹn náà ni mò ń sọ̀rọ̀ lórí ẹ̀ torí àwọn nǹkan yìí kí wọ́n lọ mọ̀ dáadáa pé tí wọ́n bá ló máa dà fàgbà kan tó gbé ibù kí wọ́n gbé ìwọ fún ara ẹ̀ sórí ipò náà kò lè da torí pé àwọn tí ò ní jẹ́ kó dá wọn ní jẹ́ kó dá o àwọn ẹni tí ò ní gbà fún ẹ ò ní gbà fún ẹ torí pé àwọn ọ̀bàlújẹ́ ló wà ń bẹ̀
kèsì àwọn tó fẹ́ túlù ṣe torí ẹ̀ ni mo fi ń sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ní gbogbo ìgbà gbogbo tí mo fi ń sí yín létí ẹ jẹ́ ká mọ tí à ń ṣe lé lórí Umaraka kó sọ̀rọ̀ ẹ̀ kó mọ tó ń ṣe lórí àwọn ọ̀rọ̀ yìí torí pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ káàkiri òun ni mo yẹ sọ fún yín pé ẹ jẹ́ kí á tẹ̀lé mò ń bọ̀. tí ẹ má tirẹ̀ tó bá pè láti fi sì má tán rẹ̀ àwọn wo ló tẹ lọ́ọ̀bà láìkí ló sọ fún ẹ wípé máa jó lọ mọ̀ wẹ̀yẹ olóò fẹ́ gba ìlú lọ́wọ́ àwọn olóṣèlú ó ní ó fẹ́ gba ìlú lọ́wọ́ àwọn corrupt politicians àwọn tó wà ní ministries tó jẹ́ director tó ń kówó jọ wọ́n sọ fún ẹ wípé fire on wọ́n sọ fún ẹ pé. so gbogbo àwọn nǹkan tí mò ń sọ yìí ẹ jẹ́ kí gbogbo wa ká mọ̀ torí pé kìí ṣe pé bóyá ọ̀rọ̀ eré nínú eléyìí tí rí pé ọmọ tí ò mọ̀ kan tó ṣe mo kí ọ̀gá mi Ọlámilékan Ọláìtàn mo kí yín lọ́pọ̀lọpọ̀ dé pé wàá máa sọ̀rọ̀ sígbò wàá máa sọ̀rọ̀ sí òun pariwo oríṣiríṣi òun sọ ọ̀rọ̀ oríṣiríṣi ọ̀rọ̀ torí pé ọ̀tọ̀ ní tó gbé dání ọ̀tọ̀ ní tá a gbé dání mo kí Mr. Alao Tìjání mo kí yín torí tó bá fẹ́ ta sí wa fàwa tá à ń ṣe Yorùbá nation lẹ̀ fi Ìgbòho lẹ̀ fi bàbá Akíntóyè lẹ̀ àwa la bàbá ti ń ṣe nǹkan wa àwa tá a forí tì láti bẹ̀rẹ̀ àwa pẹ̀lú ẹ̀ torí pé ẹ̀yin ọ̀dàlẹ̀ tí wọ́n rán wá tẹ́ ń wọnú tẹ́ ń jáde ẹ̀yin náà ní Umaraka lọ ọmọ tó ń ṣe èyí tó ṣe tó fi rí ibìkan gbé ń bẹ̀ tó yẹ pé láti ibìkan bọ́ síbìkan ló ń ṣe kó lọ ṣèwádìí dáadáa torí pé a ṣèwádìí ẹ̀ má dá sí tí ó kùn ẹ́ ó ti yẹ má dá sí mò ń bọ̀. wá tó bá tiẹ̀ má tirẹ̀ tó bá pè láti fi sì má tán rẹ̀ àwọn wo ló tẹ lọ́ọ̀bà láìkì fún ẹ àwọn wo ló sọ fún. ẹ gbọ́ Ìgbòho ló ń bá wí yẹn o ó láwọn wo ló ń tẹ lọ́ọ̀bà láìkì fún un ó ní àwọn wo ló ń tẹ lọ́ọ̀bà láìkì fún Ìgbòho àwọn wo ló ń tàn ẹ gbọ́ ìwọ kéré tó ní làákàyè kankan ọ̀gbẹ́ni ó mọ̀ kankan nínú ayé kí ni wọ́n rí nínú àwọn tó ń bàlú jẹ́ nìwọ́ wà ó gbọ́ ó ń ṣàtúlù ṣe òun sọ lódodo ọ̀rọ̀ torí ibi tí wọ́n bá wà ibẹ̀ ló máa ń wà torí ẹ̀ ni ò jẹ́ kó o níbi kankan tó fẹ́ jókòó lé lórí kó o ronú dáadáa ó èé ṣe ẹni tó yẹ pé ó lẹ́tọ̀ọ́ sí ẹni tó máa sọ̀rọ̀ nígboro torí pé òótọ́ ọ̀rọ̀ àwọn tó ń sọ òótọ́ ọ̀rọ̀ ẹ̀ kì í nífẹ̀ẹ́ wọn ó wá ń dùn ẹ̀ ń kẹ́ lára ta ló mú ẹ wàá fẹ́ la. pé wípé máa jó lọ mọ̀ wẹ̀yẹ olóò fẹ́ gba ìlú lọ́wọ́ àwọn olóṣèlú ó ní ó fẹ́ gba ìlú lọ́wọ́ àwọn corrupt politicians àwọn tó wà ní ministries tó jẹ́ director tó ń kówó jọ wọ́n sọ fún ẹ wípé fire on wọ́n sọ fún ẹ pé ride on ṣé orí ẹ pé ṣá. ẹ gbọ́ ó ní sórí ẹ pé ṣá ẹ gbọ́ olólùfẹ́ fẹ́ gba ìjọba lọ́wọ́ àwọn olóṣèlú àwọn tó ń ṣèjọba lọ́wọ́ ẹ gbọ́ ó ń béèrè lọ́wọ́ wọn ó ń béèrè lọ́wọ́ Ìgbòho pé sórí ẹ pé ṣá sórí bàbá ẹ pé ṣá bí ṣé orí Umaraka pé orí títí ẹ̀ gangan ó ṣe làákà ò lọ́pọlọ lórí sẹ̀ torí pé mo wò ó pé òun ṣe ẹni tí mo lè dá lóhùn gangan ni mo ṣe dákẹ́ ni mi ò ṣe dá sọ́rọ̀ yẹn tó o bá ti rí kankan ṣe lọ jòkónú lé ó fẹ́ kí wọ́n fi mú ẹ̀ ká fi ẹ́ kọ́ ẹ pé kán tún gbọ́rúkọ ẹ̀ padà àbí ìjẹ́bí tó fẹ́ ṣe nìyẹn ìwọ ọ̀dẹ̀ rádaràda yìí wò ó a máa lé ẹ wọlé tó ní jẹ́ kankan mọ́. ó fẹ́ gba ìlú lọ́wọ́ àwọn ajẹgúdújẹrá ó fẹ́ sèwé àwọn èèyàn lọ́wọ́ àwọn corrupt politicians. àwọn olórí ẹbí tó ń fi oògùn gba ilẹ̀ lọ́wọ́ onílẹ̀ tó ń fìyà jẹ ọmọ òrukàn táìpù fire on ride on ìwọ ló lè ṣe ó dẹ̀ jẹ́ kó rí ẹ pé. ó ń sọ fún ènìyàn wípé say no to bad leaders àwọn bad youth tí wọ́n ṣe yahoo yahoo tí wọ́n fi ọmọ ọlọ́mọ ṣe rituals wọ́n sponsor ẹ.
eléyìí so ní ti rí o wúmọ àràkà àbí kí ni wúmọ àràkà àbí kí ló ń jẹ ni o. activist pátápátá tí wọ́n láwọn ń ṣe tó mọ ìjà tó mọ̀ sá politicians ni wọ́n dà. bó ṣòwò rẹ ẹ̀bẹ̀ ló ń bẹ̀ báyìí wọ́n fi tí a ga sí lójú níbi tó ti lọ́ọ́ ṣe kí ló dà yẹn wá. sórí àwọn tó ń rán ẹ níṣẹ́ àwọn náà lọ́ máa pè é láláṣejù báwo rán ẹ tó yìí. àwọn tó ń rán ẹ níṣẹ́ wàá gbé fóònù wọn hàn ní gbé nọ́mbà wọn á change. ẹ̀yin tẹ́ ẹ bìlífù pé ẹ mọ politicians ẹ mọ̀ èèyàn jẹ́ kí n ṣàlàyé kan fún ẹ hotline tó rò pé wà lọ́wọ́ ẹ̀yẹ kọ́ ni nọ́mbà ẹ̀. the real hotline tó ní ìyàwó àtọmọ ẹ̀ ló ní. anytime ní nọ́mbà politician lè má lọ mọ́. ó ò ní hotline kankan. lọ́wọ́ Ádámù sí òmọlẹ̀ ńgbà tó lóun ṣe NLC kìíní. politician ló ń bá jẹ politician ló ń bá mu. ẹ lọ wo history gbogbo wọn. ìwà wa bọ́ síta wà á ṣàyà gbangba wà á máa sọ̀rọ̀ ṣáká 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 wà á máa ṣe jákú jákú ṣáká. ẹ gbọ́ Ìgbòho ló ń bá wí o Ìgbòho ló ń ṣe ṣákaṣàka Ìgbòho ló ń ṣe jákàjàka Ìgbòho ló ń ṣe jákujàku ṣe rí i pé wèrè ń ṣe ẹ rí i pé kò ní làákàyè ẹ rí i pé ọmọ yẹn ọmọdé jẹ ọmọdé yìí ń dààmú ẹ gbọ́ mi yé bó ṣe wà o pátápátá 40 or 40 something ní òun tẹ̀lé wa náà ni kí ni làákàyè kí ni tó ṣe ìgbésí ayé ẹ̀ gangan kí lórí burúkú tó ń bá kiri tó bá yẹ kó o dẹ̀ fẹ́ Ìgbòho kó o jẹ́ ká mọ̀ tó bá ṣe pé o ní interest sí bó ṣe ń gbé káàkiri tó bá yẹ pé òun wá kó fẹ́ ẹni kó jẹ́ ká mọ̀ torí ẹni tẹ́ bá ti rí pé ó níyì gangan òun náà lè máa sáré lọ bá òun náà lè máa ta sí tán bá gbé súnmọ́ yín sìn ẹ máa sáré bẹ́ síbẹ̀ ni ó fẹ́ di ìyàwó star ó fẹ́ di ìyàwó ẹni tó lóko gbogbo ọpọlọ tẹ́ máa ń dá náà nìyẹn ẹnu tẹ́ bá fi bú gbìn àbí tẹ́ fi bú kíní kan ẹ máa fi lọ́lẹ̀ tó bá yá ìgbín máa fi lọ́lẹ̀ torí pé o ò ṣe làákàyè wàá kàn jáde wàá sọ̀rọ̀ o wàá sọ ọ̀pọ̀lọpọ̀ o kàn ń sọ̀rọ̀ o kàn ń sọ àbí lẹ́nu tiẹ̀ sí i ó ti ṣí èrè ó gbọ́ ó ti ṣí èrè gan ó ti ṣí èrè gan wá Ìgbòho ẹsẹ̀ ni àrífẹ́ o kì í ṣẹni tó lè ta sí ẹni àw kò yí ẹni ọlọ́run ọba ló lẹ̀mí gbogbo wa ọlọ́run ọba níwọ̀n ìgbà tí mo bá sọ pé bóyá kí Tinubu má ṣe ìjọba Nàìjíríà mi sọ bẹ́ẹ̀ àtúnwà fún náà ni mi ní pé kó má ṣe ìjọba ẹ̀ ní pé kó má ṣe ìjọba ẹ̀ à ń béèrè fún orílẹ̀-èdè tiwa ni o lọ́wọ́ wọn à ń ṣe dàlúrú ìyàtọ̀ ti wá yàtọ̀ sí àwọn Biafra torí àwa ń béèrè fún peace ni pé ká fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ lọ ìyàtọ̀ wà protest àwa rally là ń ṣe a dẹ̀ ń fi ẹ̀hónú hàn àwa ọ̀kan ṣàdédé sọ pé bóyá ń bọ́ síbì kan à ń pààyàn à ń ṣe gbà kan à ń ṣe gbà wo no ń ara ká mà ní ń ara ká àbí kí ló lóun jẹ́ wá bẹ́ẹ̀ sọ pé kìíní kan ṣe òun bẹ̀ sí ń bu òun sọ̀rọ̀ sí àwa bá a ṣe gbé ti wá yàtọ̀ sí gbogbo nǹkan ọpọlọ tí Ọlọ́run fún wa la fi ń ṣe so nǹkan tí ò bá ti kùn ẹ́ má lọ dá sí rárá má jẹ́ ká rún ẹ létí bó ṣe kú òun lé ọkọ̀ kan bọ́ síbì kan o tó bá dé pò dẹ̀ fẹ́ Ìgbòho ni kò sọ fún wa ó gbọ́ tó bá dé pò fẹ́ Ìgbòho kò sọ fún wa torí orí burúkú tó ń ṣe kiri tó fi bọ́lé ọkọ̀ kínní ọlọ́pẹ́lọpẹ́ àfáà kan tó fẹ́ ẹ sọ́dọ̀ tó jẹ́ mùsùlùmí tó yẹ pé ó fẹ́ sọ́dọ̀ nísìn tó bá yẹ pé ìyàwó àfáà gidi ìyàwó àfáà tó yẹ pé ẹnu ẹ̀ ká ẹni ó lẹ́tọ̀ọ́ sí àti wá máa ṣe program ó gbọ́ ó lẹ́tọ̀ọ́ sí program torí ẹ̀sìn Islam ò gbà
ó wá ṣe rádaràda òun ṣe rédèrèdè ó wá ń sọ̀rọ̀ ìwọ àti ta ni ó mọ tó ń ṣe o mo àlàkà wà fẹ́ tẹ́ mo sọ fún ẹ mi ìsí ìráyè tiẹ̀ mò ń bàbọ̀ díẹ̀díẹ̀ ni. ṣaka ó dẹ̀ wá mọ̀ nǹkan tó máa ń dùn mí lórí ọ̀rọ̀ Facebook àti TikTok àti Twitter àti kìíní ó yẹ sì fún àwọn èèyàn láti sọ wípé Mewolaka do not talk about religion wọ́n á ní advice ni àwọn Facebook adviser tí mi sanwó fún self-appointed ó yẹ sì fún wọn láti sọ wípé Mewolaka do not discuss politics and they do advise you on this especially when you are talking about something tí ò please wọn something tí wọn agree pẹ̀lú ṣùgbọ́n tí wọn fẹ́ bẹ́ẹ̀ jà. But mi ti rí Nigerians kan type tó o bá lọ pẹ̀lẹ́ ní activist tó o bá attack àwọn ìjọba kan sọ fún ẹ wípé wọn ì bá ìjọba jà o kan type ẹ̀ síbẹ̀ pé Mr. Man má bá ìjọba jà o dákẹ́ o má jẹ́ kó gbé ẹ o no right on ni you are our hero ni wọ́n á tì ẹ́ pa wọ́n á tì ẹ́ ṣíṣe in fact wọ́n á finish ẹ wàá wo rẹ o ò ní rí rẹ rà ní mẹ́ta dẹ́ kọ́bọ̀. Ó sì bẹ́tà ká ṣe ara wa ká tutọ́ síra wa lójú ju kó ṣe ìjọba ó ṣe ìjọba ẹgbẹ́ ẹ̀ tí wọ́n lé olóòmọ̀ èèyàn ṣé òun mọ̀ èèyàn ó léèyàn tó Emefiele ni ká ló mọ̀ tó tó Abíọ́lá ṣó olówó Abíọ́lá ṣó olówó ẹjọ́ lẹ̀. àníwèrè ni gẹ̀ẹ́yì sẹ́ èmi mọ̀ fún yàrá yẹ ẹ mi ì sí ẹ̀ mọ̀ túmọ̀ ẹ̀ kírísítẹ́nì kó tó wẹ̀ sí mùsùlùmí kírísítẹ́nì ni ibi tó ti kú òǹlé kan bọ́ sílé kan tó ń bímọ kiri bí ẹ̀dá wá ń sọ̀rọ̀ ta ló mọ̀ mímọ́ gbà yẹn ni wọ́n pé ayé ìsín ni ń sọ̀rọ̀ Emefiele tí ẹ báyìí pé wọ́n change owó ṣé wọ́n mọ̀ pé Emefiele wà nú ayé ni ta ló mọ̀ Emefiele nígbà tí wọ́n kun owó lọ́dà lèmi tó mọ ẹni tó ń jẹ́ Emefiele dá mi lóhùn ní gbogbo àgbáyé lénìí ògbọ́n wọn mẹ́tọ́ ń jẹ́ tẹ́lá pé bóyá wọ́n change owó náà mọ Emefiele kò sí ibi tó ti fẹ́ sọ Ìgbòho tí wọ́n ní dáhùn ibùn Ìbà Gani Adam ní gbogbo àgbáyé wọ́n máa pe Ìbà Gani Adam kò sí ibi tó orúkọ wọn ò ní ìgì tó ó wá sọ̀rọ̀ Abíọ́lá wọ́n lówó tòótọ́ owó gbà yẹn bẹ́ẹ̀ ni nígbà yẹn lọ́hùn kí ló ń sọ yìí ilé tí wọ́n kọ́ nísinsìnyí òun náà ń kọ́ nígbà yẹn ò ronú tó báyìí kó owó gbà yẹn ló wà ń sìn ó máa níyì àbó bẹ́ẹ̀ ṣe ń ná nígbà yẹn lè ń ná sí ẹ lè fi ẹ̀yìn lè paper bag ẹ lè fi gbé owó nígbà tàbí ọlá 20 naira 20 naira ó mọ bó ṣe máa rí nínú ọ̀gbẹ́ni kí ló ń sọ níbi táwọn ọmọ yahoo tí wọ́n ti ná 10 million ní club wọ́n lè ṣe láyé Abíọ́lá tó bá fẹ́ gbé 1 million lásán bóyá kó sínú mọ́tò ńlá ni kí ló ń sọ ó wá ń sọ rádaràda ó ń sọ rédèrèdè kí ló mọ̀ àlọ́ ò ń ṣiṣẹ́ pẹ̀lú àwọn onítìrí sẹ́ ò ń ṣiṣẹ́ pẹ̀lú àwọn onítìrí àṣírí ẹ̀ ti tú torí gbogbo oríṣiríṣi tó ń sọ lórí ẹni yìí tó ń sọ ọ̀rọ̀ àlùfànṣá sí ọ̀gbẹ́ni wá ó kéré sí o ó kéré gan àwọn kan tó wà tá a lè tún dá lù ẹ́ tó yẹ pé wọ́n máa kọ lù ẹnu ayé tó yẹ pé tó bá bá ẹ wí lásán pẹ̀lú ọ̀rọ̀ ẹnu lórí net wàá wọlé ni wà ló fẹ́ sọ̀rọ̀ ń sẹnu jágbajàgba bẹ́ẹ̀ ni bàbá mi kó wá lọ wọlé ní sókà kó wá lọ wọlé tó wà ní sókà ṣé yẹn nìkan ni kó tún lọ wo àwọn míì èyí tí wọ́n rí kọ́kọ́ gbé jáde ilé tiẹ̀ tójú àbílẹ̀ tó yẹ pé kínní lọ gbé jáde wàá sọ̀rọ̀ ọmọ òkò ni ẹ́ ọmọ òkò àwọn torí ẹ̀gbọ́n ti wá lò wọ́n sọ̀rọ̀ sí àwa náà lè sọ̀rọ̀ sí ti tiẹ̀ kó gbé ìtẹ́gbọ̀n ẹ̀ bá kọ́ wá bí ọkọ ẹ̀ tó kọ́ wá tó dàbí ti tiẹ̀ wàá sọ̀rọ̀ sí Ìgbòho wàá sọ̀rọ̀ sí ń wà láká ń máa wèrè ó lọ́pọlọ tó bá máa sọ̀rọ̀ mọ ọ̀rọ̀ tó máa sọ tó bá máa dá sọ̀rọ̀ Yorùbá láyé ẹ̀ má ṣe dá sọ̀rọ̀ Yorùbá mọ́
kó ló ń dá sọ̀rọ̀ Yorùbá nation orúkọ tó ń jẹ́ ìsọ orúkọ Yorùbá bóyá o dẹ̀ o lọ ń fún ara ẹ̀ níbọ̀ orúkọ yẹn o kì í ṣe orúkọ Yorùbá kì í ṣe orúkọ Yorùbá ló ń jẹ́ èmi ò mọ ìlú tó ti wá ẹ jẹ́ ká wádìí ẹ̀ dáadáa ó lè jọ́ máa lé ọkọ̀ jọ́ máa lé Yorùbá o ibi tó ti rórúkọ yẹn mi ò mọ̀ torí gbogbo rádaràdà rédèrèdè tó kàn ń ṣe tó ń gbé kiri tó kàn ń pariwo tó yẹ kó tó bá ti wá yẹn má wulẹ̀ wọlé má jẹ́ kí wọ́n dislike má jẹ́ kí wọ́n unfollow ẹ̀ má yẹ káwọn èèyàn pa ẹ́ tì inú ayé ó ní jẹ́ nǹkan kan mọ́nú ayé tó bá yà torí tó lọ ń dá sí yìí ó máa bù ẹ́ jẹ gan àwọn èèyàn máa sá ẹ jẹ gan ó máa bù ẹ́ lọ́wọ́ gan ní tó lọ ń dá sí yẹn ìbẹ́tà kọ́ ra dúró sórí owó ẹ̀ o má ẹ fà nígbèsí ayé ẹ tó bá tún jáde ẹyọ kan tó bá sọ ọ̀rọ̀ ẹyọ kan wàláhì wàá gba 20 máa mú fún ẹ wòtòwòtò gidi o kó o mọ tó máa ṣe débi pé wọ́n á máa sọ̀rọ̀ sí Ìgbòho ẹsẹ̀ ní àárífín tó o bá rí prógrámù míì ṣe ọ̀gbẹ́ni máa mọ̀ nǹkan tó ń ṣe wá prógrámù tó ń ṣe tẹ́lẹ̀ blọ́gà tó ń ṣe ọ̀rá máa bá a lọ ó gbọ́ activist làwa nǹkan táwa gbé dání yàtọ̀ sí tọ̀dọ̀ ti yín o má dá sí tí ó kùn ẹ́ àwọn ò dàlúrú àwọn èsì àwọn onítìrí tí ó yẹ pé àwọn ló lọ ń ba radio station jẹ́ o àwọn ló ń lọ sí radio station tí wọ́n lọ ní amúlùdù tí wọ́n lọ ń jábẹ́ o àwọn ò dàlúrú o ó láwọn tí wọ́n ń lu àwọn yẹn o Ìgbòho ò ráwọn èèyàn kọ́ lọ sí Ìbàdàn láti ba radio station jẹ́ kì í ṣe àwọn Yorùbá nation ti ti wá o àwa ò mọ àwọn yẹn rí àwọn yẹn wọ́n ní òmìnira 2022 2023 àwọn nù wọ́n láwọn ti wà lórílẹ̀‐èdè àwọn so ẹ má sọ ọ̀rọ̀ Ìgbòho ẹ má nǹkan tí ò bá yẹ ká ẹ sọ má wulẹ̀ dá sí i tó rọrọ̀ tó sọ yẹn o ti ń gọ̀ fún o ti ṣe kí ni o ti ń gọ̀ lé lórí o gbogbo àwọn kan tí mò ń sọ fún ẹ yìí kó lọ mọ̀ pé ta bá máa mú ẹ pé a mú ẹ nípa ọ̀rọ̀ ẹnu ọ̀gbẹ́ni a máa fọ̀rọ̀ ẹnu bá tiẹ̀ jẹ́ gidi máa ta bá wá ètò ẹ dáadáa níbi tó ti bẹ̀rẹ̀ látòrí ọkọ̀ kíní ọkọ̀ kejì ọkọ̀ kẹta ọkọ̀ kẹrin a bá wá àwọ̀ orúkọ wọn àṣọ orúkọ wọn ọ̀gbẹ́ni kò lè fún wa láti rí o kó o farabalẹ̀ dáadáa kó o mọ̀ kan tó ń ṣe o báwo làá ṣe mọ̀ pé ibìkan bọ́ síbìkan ní kó tó wá débi tí wọ́n ti wù ẹ́ sí mùsùlùmí lẹ́nu ìyàwó mùsùlùmí tó ń bọ́ sórí mídíà ìwọ tó mọ̀ tó ní pé wọ́n wù ẹ́ àfáà kan ló lọ á sí lọ́wọ́ ọlọ́run ló mọ tó wá lọ síbẹ̀ tó fi di kó bọ́ síbẹ̀ tí wọ́n náà dẹni tó ń borí lẹ́nì a ṣe ìdúpẹ́ pé wọnú ẹ̀sìn Islam wa bọ̀ àgọ̀ tó bá yẹ pé o tẹ̀lẹ́sìn ni o ò ní máa bọ́ sí mídíà níbi tó ti tọ́ súnà àbí tó jẹ́ kó wà nínú ẹ̀sìn Islam pé kó máa sọ̀rọ̀ ní mídíà o olórí burúkú dédé aláìníròònù wọ́n náà nítorí ṣe tó fi lọ ọrún sórí Èkìtì àbíbo ló wà ń sìn mọ̀kàn tó ń ṣe o àmọ́ ẹnu ayé o wá sọ̀rọ̀ Emefiele báwo táwọn èèyàn lè sọ sí Emefiele báwo nínú ayé Emefiele kẹ̀ ìgbà tí wọ́n kún owó la tó mọ̀ ṣe bí 4 years ló ń lò ìgbà tí Ìgbòho ti ń lórúkọ níbo lẹ́yìn wà Emefiele lẹ́nu pé ọdún kan láyé láti ẹ̀ náà la mọ̀ láti ẹ̀ la mọ̀ Emefiele kó o fẹ́ change owó lèmi dá lèmi kí àbí yíyẹ yìí ni mo dẹ̀ ní láti ẹ̀ yíyẹ yìí mo mọ̀ bóyá ẹnìkan lóun fẹ́ change owó ẹ dáhùn wá sọ̀rọ̀ Emefiele àti Ìgbòho oníṣòlókọ tẹ́mẹ̀fẹ́lẹ ni ó lọ́jọ́ kó jẹ́ ìgbà tó ti gba owó tó fẹ́ gbà tó ti gba tó òun sọ láyé ó dà pé wọ́n tó ti gbé ẹ̀ dìde àbí ó mọ tó ń ṣe rárá tó àǹfààní wà fún wa láti pè wọlé ẹ lè pè sórí aago wa yẹn ẹ dẹ̀ jọ́ mo rọ̀ yín mo bẹ̀ yín ẹ bá subscribe sórí YouTube wa ní gbogbo ìgbà mo rọ̀ yín ni mo bẹ̀ yín ni mo dẹ̀ ń fi àsìkò yìí tọrọ lọ́wọ́ ẹ̀yin èèyàn wa láti support wa lórí program tá a bá ń ṣe láti set studio wa a nídìí ọ̀pọ̀lọpọ̀ àwọn irinṣẹ́ kọ̀ọ̀kan ẹ jọ̀ọ́ gbogbo ẹni tó bá fẹ́ pè wá àbúrò ẹ bá a sọ̀rọ̀ lórí ẹ̀ ẹ jọ̀ọ́ ẹ lè pè wá sórí 082 83 89 25 58 082 83 89 25 58 082 83 89
2583 ẹni tó bá fẹ́ pè wá láti jẹ́ pé wọ́n fẹ́ ràn wá lọ́wọ́ àbí nípa bá yẹn ṣe dátà ni àbí kó jẹ́ pé bá a fẹ́ set studio àbẹ́yìn tẹ́ fẹ́ gbé bóyá làbí kan lẹ́ fẹ́ gbé fún wa àbí nǹkan kan lẹ́ fẹ́ fi ṣèrànlọ́wọ́ fún wa ọlọ́run bọba láàánú a máa wà pẹ̀lú gbogbo wa bí ìyẹn ṣe rí nìyẹn ẹni tó bá fẹ́ pè wọlé lórí ọ̀rọ̀ woman alaka àbí kí ló lóun jẹ́ pèrè láká mi ti ẹ̀ mórúkọ tó ń jẹ́ bẹ́ẹ̀ ẹ lè bá mi pè ẹ lè pè wọlé láti jẹ́ pé ká sọ Èkìtì ní Nàìjíríà ló wà Èkìtì ló wà so bó ṣe rí nìyẹn ẹ lè pè wọlé àǹfààní wà fún wa kó tó di pé a jáde ẹ jẹ́ ká yìí máa gbọ́rọ̀ ẹ̀ lọ. ó sọ wípé àwọn bàbá wa kan Adéyẹmọ ló sọ bẹ́ẹ̀ o àwọn bàbá wa kan àwọn lọ́balọ́ba kan wọ́n ti sọ fún wa wípé ẹ̀yìn wa làwọn wà wọ́n ní ká mọ̀ nìṣó wọ́n ní kò sí mímì kan tí ó mì wá wọ́n ní kinní kan á gbélé lórí ẹjọ́ ń bolẹ̀ filẹ̀ lérí ọ̀gán sí ìbolẹ̀ lọ́gán níbo ni ilẹ̀ ìlérí ọ̀gán gangan. ẹ wo máa lè. ṣé ẹ ti rí ibì kan tí àwọn èèyàn ò tí occupy tẹ́ fẹ́ kó àwọn èèyàn yín lọ torí ẹ fẹ́ gbòmìnira ẹ fẹ́ mọ̀ ọ́ lọ ibo ni ilẹ̀ ìlérí tẹ́ pèsè fáwọn èèyàn gangan. Kì í dẹ̀ ṣe pé ẹ̀tọ́ o ń tẹ́ fẹ́ jẹ ni ò jẹ́ ẹrántí ohun tẹ́ fẹ́ jẹ owó tó ń wọlé àti òkìkí irọ́ òkìkí atẹ́gùn òun ni ò jẹ́ ẹgbọ́n ṣé ẹ mọ̀ pé ìgbà ní gbogbo nǹkan ìgbà láṣọ ìgbà lèèyàn Facebook yìí kan ìgbà ni tó bá tún yá nǹkan ní òtún dé ọlọ́run tí ò jẹ́ kí BlackBerry oníláárí mọ́ tí ò jẹ́ káwọn ọmọ ìwòyí mọ́ tán pè ní sájẹ́mù. Ìgbà kan bá rí green ẹ ló mọ̀tọ́. Tẹ́lẹ̀ pé ọ̀rọ̀ ẹ̀ ó gba ìdóríkodò nígbà táwa yìí gan ti lo fóònù òun ò tí ì ra fóònù ẹ gbọ́ nígbà táwa ti lo fóònù tí àwa lo Econet làwa kọ́kọ́ ń lò táwa ń lò tì náà tá à change ẹ̀ gan Econet ni nígbà tá a ti ń lo fóònù bọ̀ nígbà tí fóònù jáde ẹ gbọ́ nígbà táwa máa get sim 2002 táwa ti ń lo fóònù pẹ̀lú Tryon ẹ gbọ́ làwa ń lò ń gbà yẹn ẹ dáhùn táwa lòun sóhun tẹ̀tí rí fóònù àbó ó ti lè ṣé ẹ̀mọ́ tí wọ́n lòdù káàdì ni sóhun lè lòdù káàdì tí wàá pé tó dé tó ní ká má rohùn ó wá sọ̀rọ̀ ta ló mú ẹ wo ọ̀rọ̀ ẹ̀mí fi bẹ́ẹ̀ bá a ní kinní mo kàn wá láti wá sọ ohun tó ń jẹ́ ọ̀rọ̀ èsì ọ̀rọ̀ ẹ̀ kése torí ẹ̀ mo sọ pé ẹni tó bá fẹ́ pè wọlé ẹ jọ̀ọ́ mo tún rọ̀ wá lẹ́ẹ̀kan sí ẹ bá wa subscribe sí YouTube wa gbogbo ẹni tó bá dẹ̀ láǹfààní àti pè wá ní gbogbo gbà àbí wọ́n fẹ́ bá a sọ̀rọ̀ méjì kan nípa rẹ̀ mo fi nọ́mbà wa yẹn wà ní orí ètò òun náà mo pè lẹ́ẹ̀kan pé 080 83 89 25 58 ẹ pè nọ́mbà yẹn ẹ dẹ̀ tún lè fi WhatsApp wa nígbà tó bá wù yín ọlọ́run bọba láàánú á wà pẹ̀lú wa pẹ̀lú àṣẹ ọlọ́run a máa fi eléyìí parí lọ báyìí kí ọlọ́run ọba kó wà pẹ̀lú wa aburú ayé kò ní ṣẹlẹ̀ sí wa pẹ̀lú àṣẹ ọlọ́run tẹ̀dùmarè a máa lọ rẹ á dẹ̀ máa bọ̀ rẹ ni pẹ̀lú àìgbà ọdún kan náà la máa ṣe torí pé ọlọ́run ọba tó ní ká mú ọ̀sẹ̀ tuntun lénìí tó ní ká mú ìní lọ́jọ́ ajé pẹ̀lú àṣẹ ajé máa bá wa gbé ọlá máa bá wa gbé gbogbo ibi tá a bá ń lọ pátápátá máa ríre pàdé pẹ̀lú àṣẹ ọlọ́run tẹ̀dùmarè mo kí wa lọ́pọ̀lọpọ̀ mo kẹ́yìn bàbá mi mo kẹ́yìn màmá mi ẹ kú àdúró tì mí ní gbogbo gbà ẹ kú àdúró tì mí lọ́jọ́ gbogbo ọlọ́run bọba láàánú á máa wà pẹ̀lú yín ẹ ní rí ṣubú ayé ẹ ní rí dààmú ayé pẹ̀lú àṣẹ ọlọ́run aburú ayé kò ní dé bá yín pẹ̀lú àṣẹ ọlọ́run mo kí yín lọ́pọ̀lọpọ̀ ọwọ́ méjì tá a fi ń gbàdúrà ẹ ní fi gbọ́mọ sí i ojú tẹ́ fi ń wò mí kò ní fọ́ etí tẹ́ fi ń gbọ́ mi kò ní di pẹ̀lú àṣẹ ọlọ́run tẹ̀dùmarè
mo fi ọlọ́run ọba mo fi kí yín, mo fi àánú ọlọ́run mo fi kí yín. Bẹ́ẹ̀ ni gẹ́gẹ́ bí mo ṣe sọ ìgbàkígbà tó wáyé pé ẹnìkan méjì sí mẹ́ta tẹ̀fẹ́ ṣe fún wa ẹ pè sórí nọ́mbà wa 082 89 93 89 25 58. ẹ ṣé gan gbogbo lé ó dàárọ̀.